bí ẹ ṣe ń gbọ́ ìròyìn yìí, àwọn olóṣèlú àti alágbára ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọn ò tí ì mọ odó tí wọn yóò da ọ̀run lá sí báyìí o. Bẹ́ẹ̀ ni wọn ò tí ì lè sọ pàtó bí wọn yóò ṣe ṣe ara wọn lórí àwọn nǹkan tuntun tó ń ṣẹlẹ̀ lágbo òṣèlú ìpínlẹ̀ náà láàrin gómìnà Nurudeen Jackson Adémọ́lá Adélékè àti olórí oko káfàtà lórílẹ̀‐èdè yìí ààrẹ Bọ́lá Ahmed Tinubu, tó sì jẹ́ pé ọ̀rọ̀ tí àwọn gbajúmọ̀ olóṣèlú ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n sọ fún tẹlifíṣàn Yorùbá Tòótọ́ ní òpin ọ̀sẹ̀ tó kọjá ní wípé Tinubu ó ti fi àwọn sínú òkùnkùn àti wípé ó yẹ ká tètè jẹ́ káwọn mọ ibi táwọn ń lọ kó tó di pé àwọn yóò máa ṣe wàhálà tàbí yín ìgbàdo sẹ́yìn gbá. Ǹjẹ́ kí ló bí ọ̀rọ̀ yìí? Ṣé ọdún tó ń bọ̀ ní ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ń bọ̀? Bẹ́ẹ̀ ni kùrùkẹrẹ ló ti bẹ̀rẹ̀ tí àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC àti PDP tó ti ń tàwọn síra wọn sílẹ̀, tó jẹ́ pé báwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC bó ṣe ń sọ pé àwọn yóò gbàjọba àwọn padà kúrò lọ́wọ́ gómìnà Adémọ́lá Adélékè àti wípé ìjó nìkan ló ń jó láti bí ọdún bíi 3 tó ti ń ṣèjọba bọ̀, ní làwọn PDP náà ni wọ́n ń fún àwọn APC lésì wípé àti kò jẹ́ ilé ìbò olóòṣà lọ́wọ́ okú baba ńlá ẹni tí ò bọ̀. Wọ́n ti ń jẹ́ kó di mímọ̀ wípé kò sí nǹkan tó lè lé gómìnà Adémọ́lá Adélékè kúrò nípò lọ́dún tó kọjá, bẹ́ẹ̀ ni mímì kan kò ní mí. Eléyìí ló jẹ́ kí agbo òṣèlú kó máa gbóná ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ṣùgbọ́n báwọn ọmọ lẹ́yìn àwọn olóṣèlú yìí bó ṣe ń tàwọn síra wọn tó ń bára wọn jà, kàyéfì ńlá ló máa jẹ ní ìgbà tí wọ́n ní ìpàdé ìkọ̀kọ̀ ti wáyé láàrin gómìnà Adémọ́lá Adélékè àti ààrẹ Bọ́lá Ahmed Tinubu, tí wọ́n sì ní Tinubu ó ti fòǹtẹ̀lù Adélékè pé yóò ṣe sáà kejì lọ́ṣun lọ́dún tó ń bọ̀ pẹ̀lú bẹ́gbẹ́ òṣèlú wọn ṣe yàtọ̀, tí àdéhùn sì ti wà náà pé bó bá dásìkò ètò ìdìbò ààrẹ ọdún 2027 Adélékè náà yóò ṣe àtìlẹ́yìn fún Tinubu láti ṣe sáà kejì. Eléyìí fojú hàn nígbà tí àwọn sẹ́nẹ̀tọ̀ mẹ́tẹ̀ẹ̀ta ti ẹgbẹ́ òṣèlú PDP tẹ̀sùnmọ́ Adélékè tán lọ kéde pé Tinubu ni yóò ṣe sáà kejì àwọn yóò sì ṣàtìlẹ́yìn fún, èyí tí Adélékè ò sọ̀rọ̀ lórí ẹ̀ tọ́pọ̀ èèyàn sì gbàgbọ́ pé ọwọ́lọ́wọ́ ìsọ̀ òun lòun Jákọ́bù lọ̀rọ̀ náà, ìyẹn pé Adélékè mọ̀ sí táwọn sẹ́nẹ̀tọ̀ abẹ́ lọ ṣe. Yàtọ̀ sílẹ̀ yìí, láìpẹ́ ìtúni ọmọ ẹ̀gbọ́n gómìnà Adélékè tó jẹ́ gbajúgbajà olórin tàkasúfèé èèyàn David Adélékè tọ́pọ̀ èèyàn mọ̀ sí Davido ló lọ ṣèpàdé ìkọ̀kọ̀ pẹ̀lú Tinubu l'Àbújá, tí ọ̀pọ̀ èèyàn sì gbàgbọ́ pé àbúrò bàbá ẹ̀yìn gómìnà Adémọ́lá Adélékè ìlú rán Davido níṣẹ́ láti lọ́ọ́ fi ẹnu àdéhùn àti Tinubu gúnlẹ̀, èèyàn wípé Tinubu yóò ṣàtìlẹ́yìn fún lọ́dún tó kọjá, lọ́dún tó ń bọ̀ náà yóò sì ṣàtìlẹ́yìn fún Tinubu lọ́dún 2027. Ọ̀pọ̀ àwọn olóṣèlú APC tàbá tẹlifíṣàn Yorùbá Tòótọ́ sọ̀rọ̀ ni wọ́n ní ọ̀rọ̀ yìí kò yé àwọn mọ́ o. Wọ́n ní ó yẹ kí Tinubu tètè jẹ́ káwọn mọ ibi táwọn ń lọ, kó má jẹ́ kí wàhálà àwọn já sásán, kó má jẹ́ pé àwọn yóò kàn máa dààmú kiri nínú ìpolongo ìdìbò ni. Ṣùgbọ́n tó jẹ́ pé àdéhùn ti wọ̀ láàrin aṣíwájú àwọn àti gómìnà Adélékè táwọn ń takò.